Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. President,
Yẹ̀sùn ọ̀bí wájú. Èyàn kábíyèsí ni ìmúlẹ̀. Múyìwá Adéjọ́bí ọwọ́ mi ló ké bàbá Adéjọ́bí. Kò sọ̀rọ̀ jù. Àwọn ọmọ tó ń gbèdú pẹ́. Délé ni ọmọ fi ojú ilé. Bámi tọ́jú ẹ̀kọ́ mi ní ìwà ìyá Adébọ́lá mo fi ẹ̀ gbára. Àtọkọ mi débi kú yìí kalẹ̀ ìdílé tó fẹ́. Ọ̀pọ̀ sì ló dé lórí àfíìsì. Gbogbo yìí bá dáhùn lórí ọwọ́ mi ló gbèdú pẹ́pẹ́. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gua TV is always the first to get there. So you just need to subscribe unless you'll be missing out. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gua TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.